mi ni Kẹ́hìndé AR láti ìpínlẹ̀ Kogi. Ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá léyìí tó ń wáyé ní òní 20 oṣù Bélú ọdún 2022 ọdún 2011-2022. Ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ọlọ́run Olódùmarè ló dá wa láti ìgbà ìwáṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó fún wa ní ilẹ̀ Yorùbá ní ogún ìdí. Ọlọ́run ló fi ìdí wa kalẹ̀ pẹ̀lú ògo lórí ilẹ̀ àwọn baba ńlá wa tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá, àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ní a wà ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà ní apá ìwọ̀ oòrùn Áfíríkà. Ọlọ́run Olódùmarè fẹ́ràn àwa ọmọ Yorùbá tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi fún wa ní ọ̀gọ̀ọ̀rọ̀ ohun àlùmọ́nì ilẹ̀, ohun àmúṣọrọ̀ pẹ̀lú àìmọye àwọn ènìyàn ọlọ́pọlọ pípé. Eléyìí ló sì yà wá sọ́tọ̀ gédégbé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò ní àbùlà, àbùdá tàbí àbàwọ́n kankan. Láti ìgbà ìwáṣẹ̀ àti pàápàá kí àwọn òyìnbó amúnisìn tó gòkè odò, àwa ọmọ Yorùbá ti ń ṣe ògo nínú ọlá àti ọrọ̀, ọgbọ́n, àrísìkí àti ìlọsíwájú. A sì ti ń gbilẹ̀ nínú ètò ìṣèjọba tí ó múnádóko tí ó sì mú ìdàgbàsókè dé bá ìlú ńlá àti kéékèèké káàkiri orílẹ̀-èdè Yorùbá. Ní nǹkan bíi 1,600 ọdún ó lé díẹ̀ sẹ́yìn, èyí 1800, ní àwọn òyìnbó ilẹ̀ Gẹ̀ẹ́sì dé wa lálejò gẹ́gẹ́ bí oníṣòwò lásìkò náà. Gẹ́gẹ́ bí ìṣẹ̀dá orílẹ̀-èdè wa, a fẹ́ràn àlejò púpọ̀. Èyí ló sì fà á tí a fi gba àwọn Gẹ̀ẹ́sì wọ̀nyí, àwọn òyìnbó ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ̀nyí, ká fi gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Àwọn bàbá wa bọ̀, wọ́n ní a kì í gbọ́n tó ẹni tí ó ń sọ ni. Fún ìyàlẹ́nu, ṣàdédé ni ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì yí ìtara wa padà sí ìjọba amúnisìn ní 1,100 ọdún 1901 sẹ́yìn. Wọ́n mú wa sìn títí di 1,100 ọdún, èyí 1960, tí wọ́n fún agbègbè tí wọ́n ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà ní òmìnira nípa ṣíṣe mọ̀gòmọ́gó nínú ètò ìkànìyàn àti ìdìbò tí ó wáyé ṣáájú òmìnira. Àwọn ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì fi agbára ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lé ẹ̀yà Fúlàní tó jẹ́ ẹ̀yà àjòjì ní Nàìjíríà lọ́wọ́. Àwọn Fúlàní yìí pẹ̀lú àtìlẹ́yìn olórí wọn nígbà náà, Usman Dan Fodio, ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkọlù ńláńlá sí àwọn ọmọ bíbí ẹ̀ka àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ìbí wọn lọ́wọ́ wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé èròǹgbà wọn láti gba gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ti já sí pàbórí ní ọjọ́ díẹ̀ lẹ́yìn tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira, èyí ọjọ́ 12 oṣù Ọ̀wàrà 1,100 ọdún 12/10/1960 ní Alhaji Ahmadu Bello tí ó jẹ́ ọmọ Usman Dan Fodio fi èròǹgbà rẹ̀ léde wípé orílẹ̀-èdè tuntun tí à ń pè ní Nàìjíríà yìí gbọ́dọ̀ di ohun ìní baba ńlá wọn Usman Dan Fodio. A gbọ́dọ̀ ṣe ìdíwọ́ fún ìyípadà ètò ìṣèjọba. A gbọ́dọ̀ lo ẹ̀yà kéréje tó wà ní ẹkùn àríwá gẹ́gẹ́ bí ohun èlò, gúúsù gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí a ti ṣẹ́gun.
a kò gbọ́dọ̀ fi àyè sílẹ̀ kí wọ́n ṣe àkóso wa láé. Bákan náà, a kò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ní agbára lórí ọjọ́ ọ̀la wọn. Ìgbésẹ̀ yìí sì ni Fúlàní ti ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà láti ìgbà náà títí di òní. Láti ìgbà tí àwọn Fúlàní ti ń ṣe àkóso ìjọba àpapọ̀ Nàìjíríà ni wọ́n ti ń gbìyànjú láti pa àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà run. Eléyìí jẹ́ ìpinnu wọn láti ìgbà náà. Àwọn Fúlàní tó ń pàṣẹ ìjọba àpapọ̀ ti ń ṣiṣẹ́ takuntakun lórí ìpinnu wọn tí Alhaji Ahmadu Bello sọ. Wọ́n ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ láti lé àti pa àwọn ọmọ bíbí Yorùbá, àti pé ọgbọ́n wọn bẹ̀rẹ̀ láti máa gba ilẹ̀ àwọn bàbá wa. Wọ́n sì ti ń ṣe eléyìí láti ìgbà tí àwọn Fúlàní ti pinnu. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá tí a nífẹ̀ẹ́ àlàáfíà tí Olódùmarè sì ń ṣe olùtọ̀nà wa, a ti pinnu láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni Olódùmarè kí a sì gba orílẹ̀-èdè Yorùbá padà pẹ̀lú ìròyìn ní kíákíá. Nínú àkójọpọ̀ orílẹ̀-èdè tí à ń pè ní Nàìjíríà yìí, àwọn Fúlàní ti dá ẹ̀mí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn wa légbodò. Wọ́n ti fi òṣì àtọwọ́dá bá wa jà. Ìfipámúnisìn, ìkọlù, ìlòkulò bí omi òjò, ìwà ìrẹ́jẹ ní àwọn ìjàmbá tí wọ́n ti ṣe fún àwa ẹ̀yà Yorùbá. Nítorí náà, ẹ̀tọ́ wa ni, ojúṣe wa sì ni pẹ̀lú láti tú ìsopọ̀ tí àwọn òyìnbó amúnisìn ṣe fún wa ká, kí a sì gba ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá abínibí. Ní nǹkan bí ọdún 29 years ago sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ ìjà òmìnira orílẹ̀-èdè Yorùbá yìí ní bòńkẹ́lẹ́. Ṣùgbọ́n ọdún 3 sẹ́yìn ni ó di tọ́rọ́ fọ́nkálé látàrí bí ó ti hàn gbangba pé èròǹgbà kan tí ó farasin wà láti pa ìran Yorùbá run àti láti ba ilẹ̀ baba ńlá wa jẹ́. Fún àwa ọmọ Yorùbá tí ó lé ní mílíọ̀nù méjìdínláàádọ́rin, èyí ò 68 million, ni wọ́n ti ń fi ẹ̀tọ́ wa dù láti ìgbà ìmúnisìn títí di òní, nítorí a kò ní agbára láti ṣe àkóso àwọn àlùmọ́nì ọrọ̀ ajé wa. Eléyìí ló sì yọrí sí ìsìnrú tí ó ń lọ lọ́wọ́ lórí ilẹ̀ baba wa lónìí. Fún àìlágbára láti ṣe àkóso ọrọ̀ ajé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé, ṣùgbọ́n ìwà ìbàjẹ́ jẹgúdújẹrá àti ìmọ̀tara ẹni nìkan tí ó fa òṣì tí kò ṣeé fi ẹnu sọ fún àwọn ènìyàn wa. Fún ìwà ìjẹkújẹ tí ó gba ìlú kan, àkóbá àmọ̀ọ́mọ̀ ṣe sí àwọn ohun amáyédẹrùn láwùjọ àti ti ọrọ̀ ajé wa ti yọrí sí àìní ìdàgbàsókè tí ó nípọn, àìní sẹ́lápá, ètò ọrọ̀ ajé tí ó mẹ́hẹ, àìlówó lọ́wọ́ àti àìnírètí ti fi àyè gbà wá. Ó ti fi àyè gba ìwà ìbàjẹ́ tí kìí ṣe ìwà abínibí ọmọ Yorùbá láàárín àwọn ọ̀dọ́mọkùnrin àti obìnrin wa, bí ìwà ìpànìyàn, dídá ẹ̀mí ara ẹni légbodò, gbígba orí omi lọ sí òkè òkun ní ọ̀nà ẹ̀bùrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ìdúmọ̀húrú mọ́ni Fúlàní, pabambarì ibẹ̀ ni wípé àwọn Fúlàní ti ń fi ọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ baba wa. Àwọn agbésùmọ̀mí, oníjàgídíjàgan àti darandaran ni wọ́n ń dó kùkùlájà mọ́ wa lórí ilẹ̀ àwọn baba ńlá wa. Ní báyìí, à ń fi ojú winá ìṣòro ńlá
lórí ètò ààbò, ìpànìyàn lórí ilẹ̀ baba ẹni, ìṣekúpa àwọn kìrìsìtẹ́nì, ìpànìyàn lóòrèkóòrè, ìjínigbé, ìfipá bá àwọn obìnrin lò pọ̀, olè jíjà, pípa àwọn ibùgbé run, fífi ẹran jẹ oko àti gbígba ilẹ̀ ẹni ní tipátipá tìkúùkù. Fún àwa ọmọ bíbí ilẹ̀ Yorùbá, àwọn ewu ńlá tí à ń dojúkọ báyìí ni ewu ìparun lójijì láti ipasẹ̀ ìpàdánù ilé àjogúnbá wa, àṣà wa, èdè wa, ìtàn wa àti ìdánimọ̀ wa. Fún àìní àǹfààní láti lọ sí oko, ọ̀kan gbòógì lára iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá ni iṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n látàrí ètò ààbò tó dẹnu kọlẹ̀, a kò lè dáko mọ́. Èyí sì ti ń ṣe àkóbá ńláńlá fún ìmówó wọlé lórí ètò ọ̀gbìn. Nítorí ìdí èyí, owó ọ̀gbìn kò wọlé mọ́. Ní báyìí, ìjọba àpapọ̀ tí àwọn Fúlàní ń darí gbèrò láti jẹ́ kí ilé wa wà fún ìjẹ ẹran àti ibùgbé àti kí ibùgbé wa àti ibùgbé fún Fúlàní, kí ilé wa má ṣe wúlò fún ọ̀gbìn, kí ilẹ̀ wa má ṣe wúlò fún ọ̀gbìn, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ilẹ̀ náà di tiwọn. Fún òfin tuntun tí ìjọba Nàìjíríà fẹ́ gbé kalẹ̀ láti gba omi wa, láìpẹ́ yìí ni ìjọba Nàìjíríà ń halẹ̀ mọ́ àwa ọmọ Yorùbá pẹ̀lú ìwé àbádòfin tí yóò fún ìjọba àpapọ̀ ní agbára láti gba àwọn omi tí Olódùmarè fún wa pẹ̀lú àwọn àlùmọ́nì inú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ alágbálúgbú omi ni Elédùwà fi ta wá lọ́rẹ ní ilẹ̀ Yorùbá, bí omi òkun, ọ̀sà, adágún omi odò ńláńlá àti kéékèèké. Nítorí náà, ìyàlẹ́nu gbáà ló jẹ́ wípé à ń kojú ìhàlẹ̀ báyìí láti ọwọ́ ìjọba àpapọ̀ ní Nàìjíríà. Fún èròǹgbà láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè Mùsùlùmí, èròǹgbà àti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti Mùsùlùmí láti ọwọ́ àwọn Fúlàní tí wọ́n ń ṣe àkóso ìjọba Nàìjíríà sì ń ṣe àwa ọmọ Yorùbá ní hà, nítorí wípé àṣà wa kò fi àyè gba ìjà ẹ̀sìn. Nítorí náà, a lòdì sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ pátápátá. Fún ìjọba àpapọ̀ Nàìjíríà tí àwọn Fúlàní ń tukọ̀ rẹ̀, ìtẹ́jú ètò ọmọ ènìyàn mọ́lẹ̀ àti àìṣòdodo ti fa ikú àìròtẹ́lẹ̀ àti ìpànìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin àti ọmọbìnrin tí wọ́n jẹ́ ògo ọ̀la ilẹ̀ Yorùbá. Díẹ̀ nínú àwọn tí wọ́n ti rí ikú ọ̀sán gangan he òun ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, olóyè MKO Abíọ́lá, olóyè Bọ́lá Ìgè, olóyè Gani Fáwẹ̀hìnmí, olóyè Fúnmiláyọ̀ Ransome Kuti, bàbá Fẹlá Aníkúlápó Kuti, ọ̀gbẹ́ni Àdìsá Saheed Ọlálékan, ọ̀gbẹ́ni Fatai Yẹ̀kínì Ọlátúbọ̀sún, omidan Tolúlọpẹ́ Arótilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá tí wọ́n ti fi sínú òkùnkùn ẹrú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú èrò àrékérekè, atanilọ́nà pé orílẹ̀-èdè kan ní Nàìjíríà. Nàìjíríà jẹ́ àkópọ̀ àwọn orílẹ̀-èdè púpọ̀. Fún ní ọjọ́ kẹjọ tí oṣù kìíní ọdún 1897, Flora Shaw jẹ́ amúnisìn ìlú Gẹ̀ẹ́sì kan. Ó sọ agbègbè tí ìjọba Gẹ̀ẹ́sì tí ìjọba amúnisìn ti ṣàkóso ní Nàìjíríà. Fún àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, èrò tí kò dára ni wọ́n tó fi jẹ́ pé Ọlọ́run Olódùmarè ló dá Nàìjíríà láti di orílẹ̀-èdè kan. Ní báyìí, ní 1914,
Lord Lugard ti British colonialist ṣe ìdàpọ̀ ọgọ́rùn-ún ọdún tí gúúsù àti àríwá Nàìjíríà fún àwọn àǹfààní ajé tí ìjọba amúnisìn Olódùmarè kò so Nàìjíríà pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. Fún àwa ọmọ oníbílẹ̀ Yorùbá, a wà lábẹ́ ìgbèkùn ìbẹ̀rù àrékérekè pé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè tí a kò lè pín sí òótọ́ ni pé Nàìjíríà jẹ́ ìpínyà, kò sì sí orílẹ̀-èdè kan rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè abínibí wà ní Nàìjíríà. Ní ọjọ́ 8 oṣù kínní ọdún 1897, Florence sọ agbègbè tí ìjọba Gẹ̀ẹ́sì tí múnisìn ń ṣàkóso ní Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti wà lórí ilẹ̀ àwọn baba wa ṣáájú kí ó tó pe Nàìjíríà kí Sọ́ọ̀ tó pe Nàìjíríà ní Nàìjíríà, tàbí kódà kí ó tó di pé Olúwa Lugard 1914 amalgamation. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá (1914 amalgamation) àti Federal Republic of Nigeria ti túká pátápátá láti òní. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá láti ìsinsìnyí lọ a ti gba gbogbo ilẹ̀ àwọn baba ńlá wa. Orílẹ̀-èdè Yorùbá wà ní ààlà ní ìwọ̀ oòrùn pẹ̀lú Benin Republic, ní ìlà oòrùn ní Nàìjíríà gúúsù, ẹkùn gúúsù ní àríwá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà, àti ní gúúsù lẹ́bàá òkun Guinea. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbèrò láti mú àjọṣe alálàáfíà mọ́ pẹ̀lú àwa ọmọ Nàìjíríà gbèrò láti má ní àjọṣe àlàáfíà mọ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí, tí ó bá jẹ́ pé àwọn iṣẹ́ ìbànújẹ́, ìhàlẹ̀, inúnibíni, ìpápá, ìjà, ìhàlẹ̀ tàbí ìwà ipá tí ó lè já sí ogun láti Nigeria Republic, Yorùbá Nation yóò tì í pa lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn ààlà wa pẹ̀lú Nigeria Republic. Fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, barracks, stations, ports, pápá ọkọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́ yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá àti ààbò ilẹ̀ Yorùbá fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò gba ètò ìjọba ilẹ̀ Yorùbá. The short time duration of our interim government is to enable we, the indigenous Yoruba people, produce a onígbàgbọ́ constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereign Conference. Orílẹ̀-èdè Yorùbá yóò kọ́ ògiri ńlá yíká ààlà agbègbè wa fún àfikún ààbò ilẹ̀ baba wa. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ nínú àdásóde àjọṣepọ̀ àgbáyé. A pinnu láti ṣe àgbérò ojúlówó ìbáṣepọ̀ pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti láàrin àwa pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti àwọn àjọ káríayé
tí ó ń bọ̀wọ̀ àti mọ orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn ni a lọ láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá òmìnira ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí Federal Republic of Nigeria àti pé gbogbo ìsopọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá òmìnira àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò tú pátápátá láti ọjọ́ òní tí ń ṣe 20 oṣù kọkànlá ọdún 2022. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá fún gbogbo ààlà ilẹ̀ Yorùbá, barrack, station, port, pápákọ̀ òfurufú tí a gbà ní àṣẹ láì fọwọ́yí nípasẹ̀ àwọn agbára ológun Yorùbá àti ààbò ilẹ̀ Yorùbá fún ìwúlò orílẹ̀-èdè Yorùbá nìkan. Ìjọba ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò gba ìṣe ìjọba orílẹ̀-èdè Yorùbá. The short-term duration of our ìjọba fìdíhẹ̀ is to enable we, the indigenous Yoruba people, produce a onígbàgbọ́ constitution of Yoruba people by Yoruba people for Yoruba people at the Yoruba Sovereign Conference. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá gbàgbọ́ nínú àdásọ nínú ìbáṣepọ̀ àgbáyé. A pinnu láti ṣe àgbérò ojúlówó ìbáṣepọ̀ láàrin àwa pẹ̀lú gbogbo orílẹ̀-èdè àgbáyé àti àwọn àjọ kárí ayé tí ó ń bọ̀wọ̀ àti ìmọ̀ orílẹ̀-èdè òmìnira. Nítorí náà, àwa ọmọ Yorùbá tó jẹ́ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá òmìnira lọ́rùn ni a ní ẹ̀tọ́ òmìnira. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá àtẹ̀jáde tuntun tí a sì kéde pé orílẹ̀-èdè Yorùbá láti jẹ́ òmìnira àti òmìnira. Orílẹ̀-èdè Yorùbá òmìnira ti jáwọ́ nínú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ sí Federal Republic of Nigeria àti pé gbogbo ìsopọ̀ òṣèlú tí ó wà láàrin orílẹ̀-èdè Yorùbá àti àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò túká pátápátá láti ọjọ́ òní. Nítorí náà, àwa ọmọ Yorùbá tó jẹ́ ìbílẹ̀ ké sí ayé fún oore ète wa. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá mú àwọn òtítọ́ wọ̀nyí mọ́ra láti fi ara wọn hàn pé gbogbo ènìyàn ni a dá dọ́gba, pé ẹlẹ́dàá wọn ní àwọn ẹ̀tọ́ àìyẹsẹ̀ kan, pé lára ìwọ̀nyí ni iye òmìnira àti ìlépa ayọ̀. Ní orúkọ Ọlọ́run Olódùmarè, gbogbo ayé, Olódùmarè, orílẹ̀-èdè Yorùbá òmìnira gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá òmìnira àti òmìnira ní agbára kíkún láti gbé ogun ró, parí àlàáfíà, àdéhùn ṣíṣe, ìṣòwò àti láti ṣe gbogbo iṣẹ́ àti ohun tí orílẹ̀-èdè òmìnira ń ṣe ní ẹ̀tọ́ láti ṣe. Fún ìkéde òmìnira orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú àwa ọmọ Yorùbá àtòbílẹ̀, àgbékalẹ̀ oore-ọ̀fẹ́, ògo, ààbò,
ògo, ààbò àti àánú Ọlọ́run Olódùmarè. Àti àánú Ọlọ́run Olódùmarè, àwa ọmọ orílẹ̀-èdè Yorùbá a ṣe ohun gbogbo tí ó tọ́ àti tí ó tọ̀nà àti ohun gbogbo tí ó tóbi àti ọlá láti ṣe àfihàn nígbà gbogbo láti ìmọ́lẹ̀ àti ògo Ọlọ́run Olódùmarè ní gbogbo ìran dúdú. Lẹ́ẹ̀kan sí, Kẹ́hìndé AR láti ìpínlẹ̀ Kogi, òun ló ka ìkéde orílẹ̀-èdè Yorùbá yìí. Ẹ ṣeun púpọ̀.